ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ààrẹ Gani Ige Adams wọ́n láwọn ò bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho jà mọ́. Bẹ́ẹ̀ ni ìlú ẹkùn àwọn ògbógun ti ìlú ẹkùn. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yóò ní fẹ́ believe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè dá ẹ lójú, ó ti mọ̀ pé màá mú proof tí ó yá wá tẹ̀lé mi kí n tó gbé fídíò wọlé. Ìbà Gani Adams breaks silence, says he has nothing against Sunday's Ìlú Ẹkùn but rejects personal attack. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ìbà Gani Abiodun Ige Adams, has broken his silence amid growing criticism on social media, insisting that he has no personal grudge against Sunday or the Ìlú Ẹkùn security network. According to him, the region needs as many credible security organizations as possible to protect lives and property from banditry and other criminal activities. However, he warned that such initiatives should not be used to undermine the sacrifices and achievements of those who have spent decades fighting for the Yoruba cause. I have nothing against our younger brother, Sunday, and his Ìlú Ẹkùn security network. Adams said, the more security organization we have, the better for our people. But having the backing of the presidency should not be used to rubbish the good work and reputation I have built over the years. Ìbà Gani Ige Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n láwọn ògbógun ti Ìgbòho mọ́. Wọ́n láwọn ò sì condemn Ìlú Ẹkùn. Wọ́n ní as a matter of fact, I need more security organization nílẹ̀ kó tó ajíire Yorùbá láti ṣe kíni, láti dáàbò bo ẹ̀mí àti àwọn dúkìá wa. Torí ẹ̀ o, àwọn ò bá Ìgbòho jà mọ́ o, àwọn ò sì kẹ̀yìn sí Ìlú Ẹkùn o. Ìwọ tó bá tún fẹ́ dá security organization mi sílẹ̀, ó yá, wọ́n ní you are welcome. After all, ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá gúnra wọn. Ṣùgbọ́n kó má dàbẹ́ ni pé kíní, ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ní kàn. What
ṣé ti wá rí báyìí sí wípé ìjà ti dópin ogun ti tán ààrẹ gẹ́gẹ́ ni wọ́n sọ kẹ̀dẹ̀ máa wá wo ó lè pé àwọn nǹkan kan wà tó bí ààrẹ inú ni o ààrẹ Gani Adams ẹni ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapágúnra wọn ọlọ́run ṣeun pípẹ́ ti padà accept torí orin tẹ́mi ti ń kọ fún yín tipẹ́tipẹ́ nìyẹn èmi ò wá bá yín jà o àlàyé ọ̀rọ̀ ni mò ń sọ àwọn fídíò tí bá ṣe fún yín tẹ́ bá farabalẹ̀ tẹ́ ẹ̀ ń wò ó ẹ̀ rí àwọn kọ̀ọ̀kan nínú tòtò tatatata níbẹ̀ tẹ́ lè ṣiṣẹ́ lé lórí mo sọ fún yín títí tí mo ní ààrẹ ẹ mọ ibi tí problem ti wá ẹ lọ máa gbé ìgbésẹ̀ sending your boys on social media láti máa wá attack Ìgbòho àbí ìrò ẹkùn we only downgraded you á tàbùkù báyìí yín á sọ yín dènìyàn yẹpẹrẹ kò sí orin méjì tẹ́ fẹ́ kọ kò sí irú àlàyé tẹ́ fẹ́ ṣe kò sí nǹkan méjì tẹ́ anybody wá rí bẹ̀ ìlara ni tẹ́ bá rojọ́ látẹ̀ní di lásàjíǹde wípé ẹ ṣe lára anybody ní gẹ́gẹ́ bẹ́ ṣe sọ nínú fídíò yẹn pé àwọn ọmọ ẹgbẹ́ yín wà tán lówó tán lọ́lá tán ní gbogbo nǹkan jù yín lọ ẹ ṣe lára wọn báwo lẹ ṣe máa wá ṣe lára Ìgbòho àbí báwo lẹ nǹkan tẹ́ sọ ìlara ni kò sí nǹkan míì ta nínú gbogbo kìíní ẹ̀yin lè máa accept bọ̀ ìlara ni ìlara ló lè máa jẹ́ kẹ́ máa wò wípé ṣọmọ kékeré yìí ó fẹ́ wá lé mi sẹ́yìn ni ìjọ́ wo lọmọ yìí gan ìjọ́ wo la bákàrà tákàrà ń bímọ ganan ṣọmọ kékeré yìí ṣó dẹ̀ wá fẹ́ da gbogbo ilẹ̀ Yorùbá kó dé ti ẹnìkan ní ṣé kinní kan ìṣe ló yẹ kẹ́ ẹ ti jókòó nígbà tí ọ̀rọ̀ yẹn ti ń lọ bẹ́ẹ̀ yẹn ní ìgbà Yorùbá nation ẹ mọ bẹ́ẹ̀ ṣe múra kankan èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ lẹ́ẹ̀pa mí Ọlọ́run ni ò pa mí gbogbo àgbáyé rí gbogbo ìdọ́tà ẹ̀rọ lórí ààrẹ òpìtàn ní Ìbàdàn ẹgbẹ́jẹ jáde sí ẹ má rò pé ọ̀rọ̀ Ìgbòho nìkan lọ̀rọ̀ tí gbogbo ọmọ Yorùbá fi ń bínú lé yín lórí ó dẹ̀ pé ẹ understand gbogbo géèmù tó ń bá yín play wọ́n ní ẹ̀ ń gbógun ti àwọn ọmọ kóòtù ajíire Yorùbá wọ́n lọ́ta òun ni ká ẹ lọ face agbára ìwọ̀nba agbára tó fún yín tó ní ká ẹ lọ fi face ọ̀tá ẹ lọ fi fèsì ọ̀tá ṣe lẹ̀ sásẹ́yìn látọ̀dọ̀ àwọn ọ̀tá lẹ mú lọ́rẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá tán dágbára jọ fún yín tán ní pé kẹ́ fi protect ẹ̀mí wa àti dúkìá wa tẹ́ ṣẹ̀ṣẹ̀ mention sìn àwa lẹ̀ kọjú agbára yẹn sí ọpẹ́lọpẹ́ onílẹ̀ tí ó gbà fún yín. another thing tí mo tún rí ẹ máa ń sọ wípé Ìgbòho máa ń sọ̀rọ̀ jù ẹ̀yin náà máa ń sàsọjà àgbà níyín ipò àgbà là ń bá gbà Ìgbòho náà ti wà nípò àgbà báyìí ọjọ́ orí ọ̀ọ́nú ọjọ́ orí onílẹ̀ ti gbé ọjọ́ orí kọ́ lèèyàn fi ń ṣàgbàláyè ẹ̀yin náà list sọ̀rọ̀ yìí ẹni ní at 25 years of age àwọn ipò tẹ́ ti achieved nílẹ̀ Yorùbá ọmọ 40 years kan ò lè rí tó jẹ́ sí wípé ọjọ́ orí ò kan ipò àgbà onílẹ̀ ló ń yàn án ìgbà tọ́rọ̀ Ìgbòho ti wá rí bẹ́ẹ̀ yẹn tí gbogbo ọ̀rọ̀ Yorùbá nation ó ṣe gbé kò ṣe gbé wọ́n lọ bọ́ọ̀sẹ̀ wọ́n lọ ṣe gbá gbogbo oríṣiríṣi wàhálà tẹ́ ẹ̀ dá sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ títí d'Àbújá gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ gbogbo bọ́tì pé kọ́ má fi sílẹ̀ títí the next 10 years or above gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa gbogbo ẹ̀ nìgbò ó ní gbogbo ẹ̀ mi ìwà mọ́ àwọn tó kù ó wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ láàmú ṣùgbọ́n ẹ kì í ṣọlọ́run ẹ gbìyànjú kó má padà wálé ṣùgbọ́n ó ti délé tó bá wá jẹ́ èmi lẹ́yìn ẹ bá tiẹ̀ ṣe eye service sọ pé kẹ́ dìde kẹ́ lọ́bẹ̀ bó jẹ́ lórí online náà ni tẹ máa fi mẹ́sẹ̀gì sí kí mídíà kí ni yín kó bá yín gbé síbẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò congratulate Ìgbòho fún freedom ẹ̀ torí tẹ bá yín àwọn èèyàn lọ ìbẹ̀rù bójó ọkàn gbogbo wa kó sókè ṣàmọ́ pé ẹnu wọn náà fi sọ pé gbà tó wá sílé ọ̀dọ̀ yín ẹ̀yin orí iṣẹ́ àfún wọn ṣe ti rí bó ṣe ń lọ ààrẹ ẹ jẹ́ kó gun omi kó gun sí mi ilẹ̀ Yorùbá òun là ń dùn lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ pé ẹ understand tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ fún yín ẹ máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi kó máa dùn yín bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ nídìí ni mò ń sọ fún yín. ìlú tí yorí ti change ilẹ̀ Yorùbá ojú ilẹ̀ Yorùbá àná lẹ sì fi ń wo ilẹ̀ Yorùbá ti change à ń du ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ kó straight gbogbo nǹkan tó ti wọ́ gbogbo nǹkan tó ti bàjẹ́ à ń ṣàtúnṣe anybody tó bá fẹ́ dí wa lọ́wọ́ á jẹ́ ṣíọ̀ ìyà lára nǹkan tẹ́yẹ̀ ń try láti ṣe torí ẹ fẹ́ dì wá lọ́wọ́ mú ni òun ló jẹ́ kọ́mọ Yorùbá kọ́ ṣe kí ni wọ́n dìde tìyín ni àwa ọmọ kéékèèké la dìde tìyín o àwọn àgbààgbà yìí títí wọn ẹ̀mọ́ ìpàwọ̀ òní sọ inú ló kọ́ ẹṣin gbé mo dé sọ fún yín mo ní ẹ wọ́n àwọn ọmọ yẹn rò wípé àwọn bóyìí yín tẹ sọ sórí social media ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wọn tó sọ èmi ò rí kankan tó sọ náà ọ̀rọ̀ ju èpè àti ebú lọ ṣẹwárí èpè àti ebú tó ń bú Ìgbòho àti ìrò ẹkùn òun gan ló wá fi ń
túbọ̀ jẹ́ kí aṣọ iyì Ìgbòho àti ìlú ẹkùn kó máa fẹ̀ sí kó máa fẹ̀ sí. Ẹ̀yin gan àwọn ọmọ yín tẹ́ dá sí online àtọ̀rọ̀ ẹnu yín àti bẹ́ẹ̀ ṣe ń ṣe torí ẹ jẹ́ kó yé wa wípé ẹ̀yin lẹ dà wọ́n síbi ibẹ̀ ẹ̀yin lẹ ní kán lọ máa ṣe ẹ̀dẹ̀ tí wọ́n ẹnjìníà ọ̀pọ̀lọpọ̀ ọba tó ń tẹ̀lé yín tẹjọ́ ń ṣe ní Ondo State káwọn náà kó àwọn bọ́ìsì sí online pé kán máa bẹ̀rẹ̀ sí ní da ilẹ̀ Yorùbá rú. Gbogbo ẹ̀ lẹ́fíríbọ̀dì rí. Ẹ ti wá kúrò lórí ibi àgbà tí ò nílẹ̀ fi yín sí. Ẹ notice wípé ibi tí ò nílẹ̀ fi yín sí ní ìgbà tẹ́ ń sọ yẹn ẹ rí pé ti kúrò ńbẹ̀. Shadow lẹ̀ ń wò ẹ tún ìmá rò pé mò ń bu yín náà ṣètò mi ìsìn bu yín o. Ohun tí mo rí ni mò ń sọ fún yín. Èmi ò nídìí onífá kankan gbé nǹkan kan jọlẹ̀ o. Èmi ò ṣe kíní o. Nǹkan tí mo bá rí ni mo sọ o. Ààrẹ Ọ̀nà Kakanfò wẹnu lẹ̀kẹ̀ wẹnu ọkọ ni. Wo bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ ni. Wo bí ilẹ̀ Kóòtù Ajíire rí gbogbo games bó ṣe ń lọ. Rí ẹ máa bọ̀ ẹ tẹ̀lé mi ẹ wá wo fídíò. Wọ́n bẹ̀rẹ̀ sí dájọ́. Mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lénìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára lẹ Káàárọ̀ Oòjíire gbogbo tá bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. ọ̀rọ̀ mọ́ sáfàyà tí àwọn tó jogún nǹkan láíláí kọ́ kó pamọ́ ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ́. tí mo jogún lórí ìtẹ́ yìí àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé ní ọjọ́. Nǹkan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Nǹkan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹni tó bá mú òwú tó rò pé títí ló mú tó bá di òwú fún á mọ̀ pé òwú ju òwú lọ. Ogun òkó wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. Àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde ẹni tó ní ẹgbẹ́ agbèjáde ẹni tó ní kánọ̀kò agbèjáde ẹni tó ní ọ̀kẹ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akòjáde wọn kò lé akọni lọ́wọ́. Kí ni wọ́n fi ń ṣoògùn náà? Owó ni ó wà nínú Bíbélì ó wà nínú Quran owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Tó bá fẹ́ já ewé tó fẹ́ já egbò owó náà ló máa. Ààrẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Onírìṣà bàbá wa Ọọ̀ni ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti yé o àmúre Onírìṣà àdìmúlà Oòduà ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti Ìgbòho àmúre on behalf of gbogbo àwọn ọmọ Kóòtù Ajíire tá a dúró ti Ìgbòho tán pátápátá nílẹ̀ Yorùbá lókè òkun à ń sọ wípé bàbá bí ayé bá ń jẹ́ ayé tí ayé ò mọ jẹ́ ayé aṣọ yìí yóò ní fàyà láéláé agbára ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye tí ò nílẹ̀ fi tayín lọ́rẹ wípé kẹ́ fi tukọ̀ ìrìn àjò ilẹ̀ Káàárọ̀ Ajíire Kóòtù Ajíire ilẹ̀ Yorùbá ikú àìsàn ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní kánjú gbà lọ́wọ́ yín ẹ gbó ẹ tọ́ ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí àpèrè bàbá yín ẹ fẹ́ wú parí ẹ fèrè gìjòbì ẹ̀ṣẹ̀ ọba jẹ́ kó pẹ́ bàbá àní bàbá kan bàbá rà tó mọyì ọmọ ó mọyì ọmọ rẹ o kò fi wá ṣeré bàbá rà tó mọyì ọmọ ẹ wá wò Onírìṣà bó ti ń mọyì ọmọ bó ti ń mọyì ìṣẹ̀ṣe bó ti ń mọyì ìlú bó ti ń mọyì ọmọ bàbá kábíyèsí Onírìṣà kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí o gẹ́gẹ́ bí bàbá mi ọ̀gá mi Ìgbòho Òòṣà olú ọmọ Ìgbòho
bí wọ́n ṣe máa ń sọ ẹ bá mi ṣe kábíyèsí bàbá ẹ̀yà kábíyèsí ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ní comment section. Ìwọ tí inú ẹ bá dùn sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá mi Ọ̀nìrìṣà pẹ̀lú ọmọ wọn Olú ọmọ Ìgbòho lánàá bá mi ṣe kábíyèsí kó bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún bàbá a máa rí yín bá ẹ̀ní tí ẹ̀ní tẹ́. ó lẹ́tí goru yẹn ni ẹ má bínú. Ààrẹ Gani Adams mi ìwà bá yín jà ṣé mo ní kẹ́ máa bọ̀ kẹ́ wá wo fídíò àlàyé ọ̀rọ̀ ni mo mọ̀ ṣe. Ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa Ọ̀nìrìṣà? Gèlèmọ́mọ́tú o gèlèmọ́tú. Wọ́n ní wọ́n ti pe gbogbo oníṣẹ̀ṣe tó wà ní gbogbo ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá àsìkò ti tó gbogbo nǹkan tí oníkálukú bá mọ̀ tí wọ́n pè ní nǹkan àmúṣagbára wọ́n lákọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Ọ̀nìrìṣà lọ́dún tó ti pẹ́ tán ti jẹ. Mi ì tí ì gbọ́ rí kí bàbá sọ̀rọ̀ kan sọ wípé quote me with my words. Ẹ di ọ̀rọ̀ ẹnu mi mú wípé mo sọ bẹ́ẹ̀. Ṣé o ti gbọ́ rí ni? Mi ò gbọ́ rí o. Ìgbòkè ọmúṣorí náà. Bàbá Ọ̀nìrìṣà ní ká di ọ̀rọ̀ ẹnu wọn mú wípé gbogbo nǹkan táwọn náà ní tí wọ́n dájọ́ fún wọn tó fi ń ṣe agbára spiritually tó fi ń tukọ̀ ilẹ̀ kóòtù ajíire Yorùbá wọn láwọn akọọ́lẹ̀ wọn á fi support Ìgbòho àti ìlú ẹkùn wọn ò wá fi dúró níbẹ̀. Mílà 100 mílà mílà mítà àṣà burúkú ọ̀ṣà ẹ má gbàgbé mi o. 100 mílà wáá náà fi support ìlú ẹkùn. The same ìrù eṣiṣi tá pé lọ́dọ̀ ti yín ìrù ehoro Sunday ehoro ẹjọ́ ẹ pè mí lórúkọ mi náà orúkọ wọlé. Mo wá gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àti mi fún alára mi pé ọ̀tá ìwọ àti mi kò ní sí mi àfi tó bá lé wa dé ibi ayọ̀ wa. Ṣó gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wọ́n. Ó nígbà tó ogun dé bàbá sọ wípé ogun yẹn lágbára ẹni tó bá rìnrìn àjò yẹn ló lè sọ Ọlọ́run. Ogun yẹn tọ̀ inú mi dùn ìpọ́jọ́ tèmi ṣojú mi Ìgbòho bá wọ parẹ́ máyé lára torí mo wà lára àwọn tó fi kọ́ lọ́rùn tí nǹkan bá ṣe é níhàn. Olúwa ṣeun ẹ̀rín ló já sí ọpẹ́ ló já sí. Ìgbòho tún wọ́n tẹ̀síwájú ó fẹ̀mí ìmoore hàn ó láwọn dúpẹ́ lọ́wọ́ New Era OPC OPC New Era àwọn tí Arógundádé nìyẹn o àwọn tí Comrade Akin pẹ̀lú Adésínà Ìgbòho lẹ́kọ̀ọ́ àdúró tí òun ó lè fòun lè ní ìgbà kankan gbogbo ìgbà tógun yẹn dìde ti àwọn àti títí dìsín wọ́n ní ẹ̀ fìgbà kankan fi wọ́n sílẹ̀ wọ́n nígbà tógun wá kẹnu tán tí gbogbo àwọn bọ́ìsì wọn wá wò pé bàbá ibo ni ká wá torí bọ̀ báyìí kí lọ́nà àbáyé ibo ni ká lọ wọ́n ní kò yí àwọn gan mọ́ torí ogun yẹn kò sẹ́ni tó yé wà láyé. Àmọ́ ibi tó máa hẹ́ǹdì sí ṣùgbọ́n adúpẹ́ gbàgbégbé ọpẹ́ lẹ́nu tẹ́mi ọdúnkọ́dún ọjọ́kọ́jọ́ oṣùkóṣù tẹ́mi bá dé Nàìjíríà ó ṣà a sì ń lọ sí ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ Ọlọ́run ẹ tẹ̀lé mi dé ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ alẹ́ mi yìn sọ́lọ́run. Àìmọye àwọn èèyàn tí ò já wọn tó rìnrìn àjò 1% wọ́n ti gbàgbé ẹ̀ lẹ́ni mo sì bá Ìgbòho ọmọ Adéyẹmọ dúpẹ́ gbogbo abiyamọ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ màmá tó bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Abọ́sẹ̀dé Ìgbòho Abọ́sẹ̀dé Adéyẹmọ màmá kú ni kò kú o ikú wọn ò já sí lásán ẹ máa sùn láyé olùgbàlà títí dọjọ́ àgbéǹde iṣẹ́ ní ò bàjẹ́ ẹ̀kúkú òfò ẹ̀kúkú ìyá ẹ̀kú lásán ìyá ìyàwó wọn tó tún ṣaláìsí àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ aláàjì ẹ̀kú lásán kí lorúkọ bírọ́dà ọ̀rẹ́ wọn yẹn again ẹ̀kú lásán gbogbo yín pátápátá kòkòrò gbogbo yín tẹ́ lọ nínú ìrìnàjò yìí ẹ̀kú lásán iṣẹ́ yẹn ń tẹ̀síwájú. Ìgbòho tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo Àgbẹ̀kọ̀yà ó nígbà táwọn bọ́ìsì wọn mọbi tó fẹ́ dorí kọ mọ́ àwọn gan wá sọ fún mi pé ẹ lọ sínú Àgbẹ̀kọ̀yà àwọn kan ti lọ join VDM wọ́n kàn lọ káàkiri ẹ wo bó ti ń dúpẹ́. Ààrẹ ẹ bá dúró ti ọmọkùnrin yìí náà lénìí á dárúkọ yín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé gbogbo security organization tó dúró tán nílẹ̀ Yorùbá ẹ̀yin nìkan àti OPC yín nìkan àtàwọn kọ́kọ́sì yín àti OPU ẹ̀yin lẹ́ ń gbógun ti Ìgbòho ṣe ti wá rí ó ti hàn gbangba wípé Ìgbòho kọ́ lẹ́ ń gbógun ti
ilẹ̀ Kóòtù Àjíire lẹ̀ ń gbógun tì. Mo wá fẹ́ sọ fún yín lénìí wípé the more tẹ́ bá ṣe ń attack Ìgbòho táwọn boys yín ṣépè tó ń ṣe oríṣiríṣi, the more náà lẹ́ shrink ẹ máa shrink ṣe rí by the time tẹ́ máa realize ẹ fẹ́ ṣàtúnṣe kò ní bá mọ́ kẹ́dẹ̀ máa wá wò ó. Iná ọ̀tẹ̀ ààrẹ Gani Adams tẹ́ ẹ sá lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin Ọ̀wádé lọ́jọ́ kìíní àná pé kó bojú Ìgbòho jẹ́, bàbá Aláàfin Ọ̀wádé mà ti padà realize gbogbo ọmọ Kóòtù Àjíire Yorùbá ó yá ẹ bá mi ṣe kábíyèsí ò fún bàbá wa Aláàfin Ọ̀wádé, bàbá Aláàfin Ọ̀wádé ẹ ṣé gan ni ẹ kú àdúró tí àmọ̀rẹ́ olórí Abíwùmí ẹ ṣé gan ni ẹ kú àdúró tí àmọ̀rẹ́. Ǹjẹ́ o ti wà wí ẹ̀ wípé bàbá wa Aláàfin Ọ̀wádé àwọn gan ti bọwọ́ lu ìrù ẹkùn àyè wọ́n ti support gbogbo nǹkan tó ní pátápátá ni wọ́n fi ti ìrù ẹkùn lẹ́yìn. Ó ti gbọ́ ẹni rọ ni òkè ìmọ̀ aṣọ̀tẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ Ọ̀yọ́ ìlú ti yí orí ti chẹ́ǹjì ọ̀pọ̀lọpọ̀ yín tẹ láìkì ọ̀tẹ̀ ọ̀rọ̀ má ti kúrò níbi tẹ́ fi tì sí lánàá kò mà sọ́tẹ̀ kankan láàrin Aláàfin Ọ̀wádé àti Ìgbòho mọ̀. Tí Ìgbòho bá ń sọ̀rọ̀ ẹ má máa sọ wípé bàbá Aláàfin ló ń bá wì, tó o bá wá sọ wípé irọ́ ni. Bàbá Aláàfin odidi 1 million naira cash òun ni wọ́n fi support ìlú ẹkùn. Lára ara ẹ̀yìn kan o gèlè mọ̀mọ̀tú ìgèlè mọ̀tú mẹ́nu gèlè ìwé àwọn mi ṣe wá gùn tó yẹn. Kábíyèsí o Aláàfin Ọ̀wádé olórí Abíwùmí màámi èmi á máa gbà fún yín o màámi ni yín o ẹ ti fi ipò jù mí lọ o mo gbà fún yín Ọlọ́run. Ẹ máa bá wa kí kábíyèsí Aláàfin Ọ̀wádé wípé gbogbo àwọn ọmọ Kóòtù a dúpẹ́ lọ́wọ́ wọn àmọ́ lóore Aláàfin ti welcome ìrù ẹkùn. Ààrẹ àófà ṣé dáadáa lẹ́wà ibẹ̀ ni kọ́kọ́ là lọ ẹ tẹ̀lé mi. Ní ọjọ́ tọ́ọ̀sì tí olólùwà síwájú orí báyìí mo wà nínú ilé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè bí tá a ti pọ́kú níbẹ̀ ni mo wà bọ̀ nínú yàrá bí tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú wíńdò ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn èèyàn tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n ń dúró de olólùwà kọjá níbí báyìí pé káwọn èèyàn lè máa sá lọ pé olólùfẹ́ Atọ́lú ni mo kọ síbi fídíò yẹn pé káwọn èèyàn fídíò ló ṣe àbí fọ́tò fídíò àwọn Àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ olólùfẹ́ Atọ́lú síbẹ̀ káwọn èèyàn mọ̀ lè máa gba ọ̀nà bíbá ìwá padà mo ṣáà post fídíò yẹn bó ṣe dálẹ́ àwọn èèyàn ní kí n delete àwọn èèyàn message mi ti tàn kọ́ ní kí n delete àwọn fídíò yẹn pé kò dá ìgbà mo lè delete ẹ̀ lójú ẹsẹ̀ lórí mọ̀ pé wọ́n ti screenshot fídíò yẹn wọ́n ṣàrà wá bá mi lọ́jọ́ Friday ní ibi ẹ̀wọ̀ ọ̀sán mo ṣe lọ́wọ́ mi àwọn Sokoti àtẹnìkan àwọn méjì náà wá wọ́n ní ṣé mi ni mò ń jẹ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ ra nǹkan bọ̀ tí mo ṣe dé wọ́n láì pọ́n náà bí èrò mi ì mọ́ bẹ̀gẹ́ bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ńtàjọba ṣọ́ọ̀bù sọ pé ṣé mo ráwọn tí wọ́n ń wá mi mo láwọn òwò tó yíwọ́n tán dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọkọ̀ ọ̀dọ̀ wa wọ́n wá ní kí wọ́n ti bá mi ní ṣọ́ọ̀bù nìyẹn pé ṣé mi ni mò ń jẹ adé láti òkè mi wá nílẹ̀ wọ́n kẹ̀ bẹ̀rẹ̀ sí ni mi ṣe pé wọ́n ní bàbá mi kìíní bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò ti mú bó ṣe wá di wọ́n sàn ní àwọn gbé mi lọ ní nǹkan àwọn tí wọ́n gbé mi bọ̀ ní ìsìn bó ṣe pa àwọn ọlọ́pàá nìyẹn kan wá gbé wọ́n sàn àwọn èèyàn bá mi bẹ̀bẹ̀ nǹkan fún àwọn tó wà lọ́dọ̀ àwọn balógun ọ̀dọ̀ àwọn kọ wọ́n ní kò sọ̀rọ̀ mẹ́ káwọn tàbí mi lọ bó ṣe wá di àwọn adébí ọ̀rẹ́ méjì ní Sokoto àti kọjá káwọn òde ọ̀dọ̀ àwọn eléégún ní òde ajé káwọn gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí nǹkan wọ́n sàn pariwo pé Olúbàdàn ní káwọn wá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Bàdàn ní káwọn wá mi kàn àwọn mi yóò sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n máa sẹ́wọ̀n bẹ́ẹ̀ tí mo ṣe yí ìwé wọn ni yóò jà sí nǹkan kan nítorí èyàn ìṣèwé Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́wọ́ mi nǹkan wọ́n ṣáà mú mi lọ wọ́n mú mi débẹ̀ fún ti ẹ̀kún lẹ́mọ̀ ń bẹ́ wọ́n ní àwọn èèyàn wà mí ní kí wọ́n máa gbé mi lọ sí police station padà pé àwọn ò dàrí kíni bó ṣàṣẹ dọjọ́ Saturday òní wọ́n ní wọ́n kàn gba bẹ́ẹ̀lì mi wọ́n mi jáde bẹ́ẹ̀ mo sùn bẹ̀ mọ́júmọ́ mo sọ akúkú mọ́júmọ́. o sùn abúgbù mọ́júmọ́ bẹ́ẹ̀ni torí pé o ṣe fídíò tó ọkàn kọ pé olóòlù sarand Atọ́lú lásán inú fídíò yẹn kò sí olóòlù gangan nínú fídíò yẹn. mi ì mẹ́tọ́ dé lóòlù gan mi ì rí àwọn èèyàn tó súnmọ́ lóòlù gan bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àwọn Àmọ̀tẹ́kùn. àgbáyé náà ń gbọ́. bọ́ bó ṣe wá di wọ́n ti gba bẹ́ẹ̀lì mi tán ní wọ́n sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání wípé kí n máa wọ́n wá ní ẹyin pé kí n lọ wọnú mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mò ń lọ sí Ìjàjẹ́ pé wọ́n fẹ́ ṣe òwò fún mi àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní káwọn mi sọ pé táwọn sáde bẹ́ẹ̀ wọ́n ní káwọn ọmọ mi lọ ra ẹran kan lọ ra sọ pupa kan ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi. nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ bọ̀ nígbà tí wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn wọ́n ní kí n wá gbé nìṣó nídìí òògùn
kí n jókòó sórí odó mo sáà dọ̀tẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ ṣọ mo ṣe gbogbo ẹ̀ bó ṣe wọ́n ṣàṣe tán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí pásá ni wọ́n pa orí mi gan-an ti pa orí mi lẹ̀jẹ̀ rẹ̀ túlé straight wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí mi lórí wọ́n ṣàṣe tán táṣe wọ́n ṣe tán táwa wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi kí wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù nígbà tí ń ṣe kíní yẹn náà àwọn èèyàn náà ń ṣe fídíò táwọn èèyàn tẹ̀ ṣépè fún mi tán àwọn kan ń ṣàdúrà àbáwọn bẹ́ẹ̀ tó wà mí àwọn ọmọ tó bá mi èpè làwọn ń ṣe pé kí wèrè gbórí òkè nǹkan wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ògùn wọn mo ṣáà ṣe gbogbo nǹkan ní kí n ṣe wọ́n ṣe wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbọ́n mi là péjọ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìfù o pé wọ́n máa ṣe láìfù fún mi láìfù tó dẹ̀ máa ṣe mi ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìfù tó fẹ́ sí àwọn nǹkan táwọn ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ àti mo fi wá sí òde ajé táwọn ẹ̀mí fi mọ́ mi wá síbẹ̀ níwà àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi wọ́n ní kí n sọ sósì rí bẹ́ẹ̀ fún wọn. rárá o nǹkan kan ò ṣe mí wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo ti ń yẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ rẹ̀ jẹ́ kankan mi ì fi kankan sára kódà mi pé àdúgbò ò tí ì dé mi ì ṣe mo sàṣọ gbọ́n tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá ó sì ní kí n sọ pé ara mi ò yá ara mi ò balẹ̀ kankan gbogbo ẹ̀ ni mo sọ ó lẹ́nu pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi lè mọ́ lọ bọ́ bá ṣe wá ṣe tán náà wá pé dáàdì wa àti ọkọ mi wọlé ìyẹn sábìínú jáde ó yá ó ní wọ́n ṣe pé nǹkan kan bú òun pé ìgbà tó wù ní kí wọ́n bá wọn reduce owó tán fẹ́ gbà lẹ́yìn ìgbà tára gbogbo nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi ó ṣe ṣàyẹ̀ fún wọn láti ó pè ní ìsì tẹ̀wádìí fún ẹ̀ wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀. owó bẹ́ẹ̀lì nìyẹn o. rárá náà ni owó bẹ́ẹ̀lì olóògùn sílẹ̀ ni ó ti yé mi. ní àwọn ọlọ́pàá gba ti wọn lọ́tọ̀ bá wọn láti wá. ìtumọ̀ sọ yé mi sẹ́ owó bẹ́ẹ̀lì ni olóògùn. àwọn sáà wọ́n ṣàgbà 400,000 wọ́n gba 400,000 ní owó ọkọ mi tó ṣe fún wọn ní transfer wọ́n dẹ̀ ní pé ká máa lọ owó tuntun pé nǹkan kò ní ṣe mí. bọ́bọ́ tí wọ́n di àárọ̀ ọjọ́ kejì ó tẹ̀ wá bóyá torí àwọn òun nu wọn ibi tẹ́lẹ̀ wà ní ilé jẹun kankan mo wá pe nọ́ọ̀sì ní pé kí wọ́n wá fún mi ní drip ibi tí wọ́n ti wá fún mi ní drip yẹn lọ ní àwọn èyí tí wọ́n á pè mí wọlé gbogbo yẹn sáà ń pè mí sẹ́mi ìsìlọ́ọ̀ láì ní sẹ́mi nǹkan tó ń lọ ní. ẹ̀yin èèyàn mi kí ọ̀rọ̀ yìí kó tó dogun kó tó dọdẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu sísá wa yìí ẹ jọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ní ìlú Ìbàdàn ṣé bí sísá wa yìí ṣe ṣàlàyé lọ̀rọ̀ ṣe rí àwa fẹ́ mọ òtítọ́ ni o èmi kì í dúró níbi irọ́ o láéláé ìtẹ̀síwájú àti àlàáfíà ilẹ̀ bàbá mi òun ló jẹ mí lógún kí gbogbo àwọn ẹlẹ́sìn ká fi ìmọ̀ ṣọ̀kan ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde tó bá lọ sí orí Facebook mi wàá rí pé mo gbé ṣùgbọ́n mo kọ sí orí ẹ̀ wípé ṣé lóòótọ́ ni orò olóòlù eégún olóòlù ló gbé wúmà yìí ṣé lóòótọ́ ni mo gbọ́ àwọn tí mo dẹ̀ pè tó jọmọ Ìbàdàn tí mo pè ṣé lóòótọ́ ni nǹkan tí mò ń wí ṣé lóòótọ́ ni. bí sísá yìí ṣe bọ́ síta sì tó wá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ó dárúkọ Ṣokotí ẹ má bínú ṣé the same Ṣokotí alágbẹ̀dẹ Ṣokotí alágbẹ̀dẹ Ṣokotí alágbẹ̀dẹ mo tún ti forí sí. bàbá Ṣokotí ṣé the same bàbá Ṣokotí Nollywood Yorùwood wa àbí ẹlòmíín wà tó jẹ́ Ṣokotí. ní nǹkan tí ọmọbìnrin yìí wá sọ sí ni wípé òun ò yẹ olóòlù o lámọ̀tẹ́kùn lòun yà òun wá lọ́kọ olóòlù síbẹ̀ ṣe rí pé o ti fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ báyìí. ẹjẹ́ a máa ṣọṣẹ ẹ̀yin ọmọ Gen Z ẹ̀yin ìyá mo sọ mo lábíyagba ló pọ̀ jù láàrin ẹ̀yin tó kù nínú ayé nísìnyí ní Nàìjíríà ńlẹ̀ kó o tù. ìyá sì lòun náà ìyàwó ilé ni o tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ irú pálapàla rándanrandan ẹjọ́ òfò àtàdánù wo ló wá ń rò ó ya àmọ̀tẹ́kùn ó wá lọ gbé sórí TikTok ó wá kọ sísàlẹ̀ ńbẹ̀ pé olóòlù ló yà. ìjẹ́ ẹ̀yin èèyàn mi ọmọ kóótó ajíire tẹ̀ ti gbọ́ àwọn ìtàn kan rí wípé àwọn ọmọ méjì kan wọ́n wà wọ́n pa ẹyẹ egún ìkan pa ẹdìyẹ èyí tó jẹ ẹdìyẹ ó bọ́ síta ó ní ẹ wò ó lémi o ṣèbí wọ́n ní wọn kì í pagún ni òun ti pagún ṣèbí wọ́n ní wọn kì í jẹgún ni òun ti jẹgún ṣèbí wọ́n ní wọn kì í fi igún bọrí òun ṣẹ̀ṣẹ̀ jẹ igún tán nísìn ni àti kí tó wá ní àbálọ àbábọ̀ wọn máa ń jẹ igún wọn máa ń pa igún wọn máa ń fi igún bọrí ó jẹ yẹ igún àbálọ àbábọ̀ kú ó tọkula kò sì jẹ igún o ẹdìyẹ ló jẹ o
èyí tó wá jẹ ẹyẹ igún gangan tó mú gbogbo egungun igún tó rún wọ́múwọ́mú ó bá síta ó lẹ́dìyẹ ìdùn dìyẹ ìdùn ó dọ́ṣọ̀ ó ní protein nú ẹ máa wọn mùdùmùdù tó máa wà ní egungun tí wàá máa ó fà á ẹ̀dẹ́ ẹni ṣé mo wà ń bẹ̀ ẹ̀yin àlàyé ọ̀rọ̀ là ń ṣe ok oúnjẹ igún tiẹ̀ ó bá síta ó lẹ́dìyẹ lóúnjẹ nǹkan kan ò máa ṣe o mo rò wípé àlàyé kékeré tí mo ṣe yẹn ó yẹ kó yé wa ju bí tí mi ò sọ dé ṣé o wá rí gbogbo nǹkan tó bá wá padà ṣe ìwọ ọmọbìnrin àfọwọ́fọwọ́ ara ẹ ni àáfàá tó bá wá bọ́ síta nísìn tó bá lóun fẹ́ wá gbèjà ẹ àbí torí mo ti ń gbọ́ fìrìfìrì pé àwọn league of afa àbí sheik wọn náà ti ń pè emergency meeting ẹ ti ń ṣoríṣiríṣi kan ẹ fẹ́ ṣègbè ẹ fẹ́ ṣàwo tó bá jẹ́ pé ibẹ̀ lẹ fẹ́ gbà wá kò sí wàhálà ṣùgbọ́n mo kàn fẹ́ ká mọ̀ ní ẹ̀yin league of afa yẹn tẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ yìí nǹkan tẹ́ ẹ̀ ẹ̀sẹ̀ tí kọ́ lẹ máa bá o nǹkan tẹ́ ẹ lérò ó kọ́ lẹ máa bá ẹ má dá ìjà sílẹ̀ ẹ jẹ́ ká wá ọ̀rọ̀ yìí ká ṣe ní tùbínùbí ẹni ẹgbẹ́ gan ni wúmà yìí wá sílẹ̀ àbí kí ló porúkọ ẹ ẹni burúkú ni ẹ wọn ò kọ́ ẹ ò lẹ́kọ̀ọ́ tó o bá lẹ́kọ̀ọ́ ò dúró gbẹ̀kọ́ kí ló forí burúkú ọwọ́ ni wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ lọ́pàá gbowó kinní kan ṣe kinní kan bóyá stress tó mú ẹni kinní kan igbá kan kó ráhùn ràn wọn ẹjọ́ orí burúkú kúrò kó lọ wá bí kú sí ẹ̀yin league of imam jàre tán lẹ fẹ́ gbé ọ̀rọ̀ yẹn ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ká ẹ tó dá wàhálà lẹ̀ jẹ́ ká béèrè kémi béèrè question kan on behalf of gbogbo ọmọ kóòtù ní ilẹ̀ haúsá ilẹ̀ fúlàní nọ́ọ̀tì ṣé gbogbo yín ṣì rántí Deborah wọn ló sọ blasphemy sí Allah ní ọ̀sán gangan nínú higher institution ní ọ̀sán gangan la rí fídíò bí tí wọ́n ti ń lẹ Deborah lókùúta ó sọ̀rọ̀ nínú group WhatsApp group students kìíní wọ́n lẹ́ lókùúta ní ọ̀sán gangan ọmọ yẹn dẹ̀ sá kiri bí student àtàwọn èèyàn ọlọ́pàá lecturer gbogbo wọn security tó ṣe pọ̀ tó nínú compound yẹn lọ́dún náà kò sí ẹyọ èèyàn kan tó bọ́ síta tó wá support tó ní ẹ dúró ẹ má lé ọmọ yẹn lókùúta tí Deborah fi sákàkiri tó fi rí ilé kékeré yẹn tó sá wọbẹ̀ láti lè escape wọ́n lẹ́ lókùúta pamọ́ bẹ̀ ṣe bá rí àwọn ọmọ yẹn bọ́ ṣe lọ gbé petrol tó da petrol sí ṣe àrí inú fídíò ẹ̀dìyẹ òótọ́ ṣe bá rí nígbà tó mú ìṣáná ṣàrà pírí wọ́n tún ṣe tó wọ́n tún fèsì kámẹ́rà ẹ̀ pé àwọn ti dáná sun ṣebí gbogbo ojú ẹ̀ la pariwo gbogbo blogger ló gbé dèní eléyìí ṣé àwọn northern leaders and elders àwọn northern Islamic clerics ṣé gbogbo wọn ò dìde wọ́n ní lóòótọ́ ni èèyàn àwọn ọmọ tó ṣe kinní yẹn wọ́n ní wọ́n ń ṣe ọmọ Nàìjíríà ọmọ Nìjẹ́ ni wọ́n ò rí wọn mọ́ dèní eléyìí wọ́n pa Deborah dànù ó kú dànù nǹkan tó bá mú ẹ̀yin league of imam ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá rí nǹkan ṣe sí abẹ́kan dẹ́mu ẹni gbogbo ìwà burúkú tí wọ́n ti ń wù lórí ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn pé kinní kan ìjọ wo lẹ condemn anything ẹ jẹ́ kó gun omi ẹ má dogun sílẹ̀ kó o tó àjíire èmi tún yìí sọ fún yín tẹ́ bá try anything nǹkan tí Wàsílà pè òun lórí eléyìí á jẹ́kọ̀ọ́ fún everybody wa wàhálà tẹ́ bá lẹ fẹ́ dá sílẹ̀ nǹkan tẹ́ ẹ rò pé ẹ máa bá òun kọ́ lẹ máa bá o kó mọ́ omi má bàa tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu ohun tó nílẹ̀ ràn mí sí yín ó ní mo wá sọ fún yín o tó bá wù yẹn gbọ́ ṣùgbọ́n mo gbàdúrà kẹ́ má gbà torí kọ́ ọ̀rọ̀ tèmi lè ṣẹ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ ẹ jẹ́ èèyàn mi kí lẹ rí sọ̀rọ̀ kí lẹ rí sọ̀rọ̀ Wàsílà ẹ jẹ́ àpàdé bí comment section má gbàgbé láti bá mi like fídíò má gbàgbé láti drop comment má sì gbàgbé láti bá mi share síta support my brand. àníri Dubai lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.